Ẹ̀wọ̀ ẹ má bínú jàre. Network ló cut kí ni ẹ má bínú. Ẹ má bínú. Lẹ́mi kan ràn wá lọ́wọ́ lẹ́ẹ̀kan ẹ má bínú. Mo ń bọ̀ o. Ẹ má bínú o. Ẹ má play ẹrú kan tó lọ. Network tó ní báyìí o network Nàìjíríà yìí gọ́gọ́ lọ́wọ́ ṣàánú. Tó bá kọ́ lọ́wọ́ yín wà láì Áfíríkà ánu. Network Nàìjíríà lọ́wọ́ ṣàánú. Ẹ jẹ́ kú yáyá kẹ́ ẹ jáde kẹ́ ẹ dìbò fún Sanwó-Olú kágbára ọmọ Ìgbò rọ̀. Tó bá jẹ́ lódodo lẹ fẹ́ràn Bọ́lá Tinubu. Ìbò Bọ́lá Tinubu tó lọ ó yẹ kó fẹ̀yìn ọmọ Èkó lọ́gbọ́n. Tẹ́ ẹ bá fẹ́ kí APC ó kọ̀ntínú ìjọba rere tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ múra gidigidi kẹ́ ẹ pé gbogbo àwọn ọmọ Èkó tí ń bẹ nílé àjèjì kí wọ́n wálé. Ẹ jẹ́ wálé káwọn ọmọ àjòkúta mọ́mọ́mí ó lè sinmi agbájá. Ìgbà tí Sanwó-Olú bá wọlé tá a bá ríra wa ní tòbí-ìnùbí èmi ó ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lé lé wọn kúrò létí ọ̀sà. Wọ́n ní tẹ́wọ́ bá pẹ́ lára ọṣẹ yóò dọṣẹ. Òwe irọ́ pátápátá. Òwe irọ́ pátápátá tí ò jẹ́ kí ìran Yorùbá ó ní lọ síwájú. Sọ́mọ àdélé pẹ́lílé kọ́mọ padà yọmọ kọ́mọ ni. Àtọ̀ṣẹ àtẹwé tẹ́ bá lò wọ́n mọ́kàn tọ́ṣẹ bá wọ́wọ́
nítorí àsìkò ní network ẹ̀ ṣe ń sọ yẹn ó ń fẹ́ máa pa mọ̀rá mi, but I need to talk a little bit. I'll sọ̀rọ̀ díẹ̀. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ó jẹ́ pé network yẹn ó lọ ní wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lÉkòó lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ Yorùbá nation àwọn ni wọ́n fà, pàápàá jùlọ àgbà yahoo àbí kí n pè ní local yahoo tó wà ní Kútọ̀nù. Local yahoo èyí tó dá sílẹ̀ ní ọ̀lọ́ pọ̀ jù nítorí self interest tiẹ̀, nítorí ìjẹkújẹ tí ò rí jẹ lọ́ndà PDP. Network yìí fún wa problem o, so that nítorí ìjẹkújẹ tí àgbà local yahoo ò rí jẹ lọ́ndà PDP, wọ́n dẹ̀ corrupt gbogbo àwọn èèyàn láti pé kán lè máa ba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́. Wọ́n wá ń lo oríṣiríṣi method láti máa fi convince àwọn èèyàn lórí media pé election ní wáyé ní 2023 o, ẹ má lọ gba voters card o, ẹ má dìbò, election ní wáyé o. Gbogbo ìgbìyànjú tí wọ́n ń ṣe nígbà náà ni pé kí election má wáyé ní 2023. Mo lè sọ fún wa nínú ìtumọ̀ bábọ̀ lákọ̀ọ́kọ́ pé EndSARS tí wọ́n pariwo pé Tinubu ló give order pé kí wọ́n lọ pa àwọn èèyàn ní toll gate, later làwọn náà padà mọ̀ wípé wọ́n parọ́ mọ́ Tinubu ni. Tinubu kọ́ ni chief of army staff, Tinubu kọ́ ni governor, Tinubu kọ́ ni president, so that Tinubu ò ní àṣẹ láti give order pé kí àwọn army kí wọ́n jáde kó máa shoot. And láti gbà náà dé sìn àwọn tí wọ́n sọ pé wọ́n kú ààrí fámìlì ẹnìkan tó jáde tó ní pé lóòótọ́ lọ́mọ òun kó sínú EndSARS. Propaganda ni ìtawà náà sọ ńgbà náà àpàdà kó jẹ àdẹ̀tọ́rọ̀ àforíjì lọ́wájú Ọlọ́run pé kọ́lọ́run kó ṣàforíjì fún wa. But àwọn ọmọ Yorùbá nation yìí wọ́n lo gbogbo avenue yìí pẹ̀lú àwọn ọmọ Ìgbò láti máa fi bà Aṣíwájú lórúkọ jẹ́ pẹ̀lú gbogbo ète ọgbọ́n ìmọ̀ tí gbóyìn wá dá lórí Aṣíwájú. Ẹ dákun kí Ọlọ́run padà ṣe lórí Aṣíwájú náà pẹ̀lú bá bàbá yìí lórúkọ jẹ́, bẹ́ẹ̀ ṣe bú bàbá yìí, bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ aburú sí bàbá yìí, kí Ọlọ́run padà ṣe lórí bàbá yìí. Mo yẹ sọ nínú tọ́pìkì mi pé ìkìlọ̀ lélẹ̀ sì jẹ́ fún wa, ìkìlọ̀ àfi lè ṣe lọ́wọ́ torí pé àsìkò ọ̀rọ̀ ń tó bọ̀. Ìní on the 4th of March 2023 by grace of God next week Saturday ọjọ́ mẹ́jọ ìní on the 11th of March 2023 wọ́n máa dìbò governorship election gbogbo Nàìjíríà. Kò bá dá fún gbogbo àwa tí a ti fi ìbò àkọ́kọ́ ṣe aburú, a little bit tó kù yìí kẹ́ jáde kẹ́ bẹ̀rẹ̀ tí ní ṣe àtúnṣe torí pé Kùránì sọ fún wa pé ìdífàwù bílẹ̀ di ìyá azan. Kùránì ní pé ìdífàwù bílẹ̀ di ìyá azan, gbogbo ọ tó bá ti ṣe àṣìṣe o, tó bá ti ṣe àṣìṣe o, ìdífàwù tètè á lọ fi dáadáa lọ fi dí àṣìṣe ẹ o kó tó pẹ́ jù. Last chance lẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ Tinubu láìdá lórí mídíà, pàápàá bí gbogbo ẹ̀yin Yorùbá nation tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tá à ń sọ fún yín pé ibi tẹ́ ń gbá yìí inú gbó ni kò sọ́nà bẹ́ẹ̀. Tẹ́ dúró pé kò ní sí election o, kò ní sí election o, bẹ́ẹ̀ election bá dẹ̀ wà wọn ò ní gbélé o, wọn ò ní gbélé fún ti wọ́n tàn wá ní o. Mo wá sọ fún yín, mo ní pé inú àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta, ẹ̀yà tó ní àmánà tó ní àdéhùn tí ò kì í yí àdéhùn bí Haúsá, wọn sì àti Fúlàní. Wàláì ní tó bá fi lè mú Haúsá yí àdéhùn ẹ lọ mọ̀ pé Yorùbá kan ló wà lábẹ́.
àbí Yíbò. Inú àwọn ẹ̀yà tó ṣòro bá ṣe jù tó ya wèrè jù wọ́n ti mú náà ilé padà. ẹ bá mi tẹ love like and share bóyá ẹ bá mi tẹ love like and share ìjọba gbọ́wọ́lé love like àti wọ́n kájọ gbádùn program yìí o. ẹ bá mi tẹ love like and share. Inú àwọn ẹ̀yà tó ya wèrè jù tó ya wèrè tí wọ́n ṣe bá ṣe tí wọ́n ní àdéhùn kílẹ̀ tó mọ́ tẹ bá jọ ṣe àdéhùn bíi Yíbò òsì. Yíbò ya wèrè débi wípé gbogbo ohun tí èyìnbó ṣe lọ́rìjínà ní Yíbò ṣe fèkì ẹ̀. Kò sí nǹkan kan tí ó jẹ́ ihun tí èyìnbó ṣe tó jẹ́ ọ̀rìjínà tí Yíbò ṣe fèkì ẹ̀ fún wa Nàìjíríà yìí títí kan bí oògùn jẹ́ pé oògùn tí a ti pé èèyàn ń lò láti fi wá ìwòsàn àwọn Yíbò àdẹ̀ tó ṣe fèkì ẹ̀ pé kó dẹ̀ máa lò ó kó dẹ̀ máa kó ìnira báyìí. Ṣérú àwọn èèyàn bẹ́ẹ̀ la wá ń gbèrò pé kí wọ́n bọ́ sípò ààrẹ. Yíbò tó ṣe fake paracetamol shock ordinary shock wọ́n fún wa pé ká máa lò Nàìjíríà. Tí ìbá pé Ọlọ́run ò gbà fáwọn Yíbò ni Yíbò rẹ́dí àti ṣe fake èèyàn fake tó bá dé àbá ilẹ̀ Yíbò kò sí nǹkan téyìnbó ṣe lọ́rìjínà. Ẹ wo fóònù ọwọ́ mi bó ṣe wà yìí Samsung yìí bó ṣe wà yìí Yíbò ti ṣe fake ẹ̀ jáde. Yíbò ti ṣe fake ẹ̀ jáde. iPhone tí wọ́n ń pọ́nlé tí wọ́n ń lò Nàìjíríà tó ju ẹ lójú yẹn wo China Yíbò ló pọ̀ jù ń bẹ̀. Làṣíwò àwọn èèyàn bẹ́ẹ̀ la bá nípa fẹ́ gbé sípò agbára báwo náà ṣe ní ta gbogbo Nàìjíríà dànù. Àbí Àtíkù tó já sí wípé òun ló ń ọ̀dà gbogbo jẹnẹrétọ̀ tó ń wọ Nàìjíríà yìí Àtíkù ló wà ní kẹ́ ẹ̀. Gbogbo jẹnẹrétọ̀ tó ń wọ Nàìjíríà yìí Àtíkù ló wà ní kẹ́ ẹ̀. Ṣé ẹni tó ń ta jẹnẹrétọ̀ máa bẹ lọ́hùn kí iná wà Nàìjíríà? Ká dẹ̀ mọ̀ pé tí ò bá ti sí iná kò lè sí ìlọsíwájú nínú ìlú. Mo sọ ní tí mò ń bá bọ̀ lákọ̀ọ́kọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ni first governor ní Nàìjíríà yìí tó máa generate iná fún state ẹ̀ tí ò sí ọ̀rọ̀ federal government níbẹ̀. For past 12 years l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe iná Èkó lọ́tọ̀ tí federal government ò gbà kí wọ́n tàn. Ẹ bá mi tẹ love like and share. Ṣérú Àtíkù yẹn ló máa wá di pírẹsidẹ́ǹtì? Ẹ dákun báwo lẹ ṣe lérò wípé iná ṣe máa wà Nàìjíríà? Ìlú òyìnbó táwa ń gbé kí ló mú ìlú òyìnbó wà òkè bí ó bá ń ṣe torí iná? Bí ó bá ń ṣe torí iná ẹ̀yin ní ọmọ Yorùbá nation yìí ẹ wá pariwo títí ẹ bá Aṣíwájú lórúkọ jẹ́ lórí social media gbogbo yẹn ní láti bọ̀tán rẹ̀ látòrí Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ pé ìwọ ló ń kàn án vís ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí mídíà láti máa ba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ jẹ́ láti máa ba ìjọba lórúkọ jẹ́ láti máa rí pé tó dẹ̀ pé tó ń torí ẹ̀ ba ìjọba lórúkọ jẹ́ nítorí aburú ọwọ́ tiẹ̀ ni ìwọ mọ àlè tí wọ́n ń pè ní local. Ẹ bá mi tẹ love like and share dákun gbogbo ẹ̀yin pọ́pì ẹ̀yin ajá tẹ wá kóra yín bọ́ta àsìkò ọ̀rọ̀ ń bọ̀ àsìkò ọ̀rọ̀ kù díẹ̀ káàtó. Ihun tó lè mú yín bọ́ nínú ọ̀rọ̀ yìí ni pé a little time tó kù yìí a mọ̀ pé campaign after election ni o kò ní àǹfààní kan tó fẹ́ ṣe mọ́ o ṣùgbọ́n tí ẹ bá máa bọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ máa tọrọ àforíjì lọ gbogbo ọmọ Yorùbá tẹ convince tí ẹ bá máa bọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ máa tọrọ àforíjì lọ gbogbo ọmọ Yorùbá tẹ convince tí wọ́n bá fi dìbò governorship election tán níjọ́ mẹ́jọ tí ẹ bá bọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan kó tó tójọ́ mẹ́jọ tí ẹ bá bọ́ta orí mídíà yà gbóná mọ́ yín. Ṣé mọ̀ pé ó pọ̀ nínú èèyàn ọmọ àlè yẹn tí mo bá sọ̀rọ̀ wọ́n náà wọ́n tí mo bá yín sọ̀rọ̀ wọ́n náà wọ́n pé àníṣe ẹ jẹ́ ká lé akátá lọ náà ẹ jẹ́ ká ọmọ Yorùbá ṣera wọn lóṣooṣù ọwọ́
ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ká gba agbára yìí náà kó tó di wípé a ti bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá nation. Ṣé Yorùbá nation yín ṣe wá lè Yorùbá máa bá yín dá sí mọ́? Ṣé máa bá yín dá sí mọ́? Torí pé a sọ fún yín gbà náà pé ẹ jẹ́ kí wọ́n wájọ support bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tábàjọ support bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí bàbá wa bá débẹ̀ àjọ máa pariwo Yorùbá nation. Ṣé pé nísìnyí tẹ̀yìn wá support wa, àwọn tó support náà a kí wọn, a dúpẹ́ lọ́wọ́ wọn. Bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ní voters card, ṣùgbọ́n ṣe báwọn ṣe ti jáde bí àwọn Awíkonko, àwọn alápinni, àwọn ti jáde. Àní mo tún rí ọmọ àlè kan, ọmọ àlè wèrè tó máa ń bọ́ ṣọlẹ̀ ọmọ wèrè yẹn, ó tún sọ níjọ́ election pé gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín o, Sunday Igboho ní ká máa kí yín, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí ẹ jáde láti lọ dìbò. Ṣókó lórí burúkú ni wọ́n máa tọ́pẹ́ ní Saidi rẹ̀ yẹn, ṣókó lórí bú yẹn. Ó tún jáde, ó tún sọ pé àwọn ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tí wọn ò lọ dìbò. Tó gbàgbé pé ẹ̀tọ́ ìlú ni kò dìbò lásìkò election. Ṣó gbàgbé pé tí ìlú bá wá di pé ìlú ò dáa, kí ni right tẹ máa ní pé kẹ́ sọ pé ìlú ò dáa nígbà tẹ́ ẹ dìbò? Ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún ìlú fún ìlú, fún ìlú lẹ́tọ̀ọ́ tó yẹ kẹ́ fún ìlú. Hello, waalaikum salam. Hello, àwa nìyẹn mo wà lórí live program, máa pè yín tí wáyé tán, àmì mo wà lórí live program, máa pè yín later. Ẹ̀tọ́ ẹ kó fún ìlú, ṣé wọ́n fún ìlú ni? Ó fún ìlú ní ẹ̀tọ́ tó yẹ kó fún ìlú. O tún wá ní àyàláyà, mo ti bẹ́ẹ̀ download fídíò yẹn o, torí pé o wá sọ̀rọ̀ kan nínú fídíò yẹn, ó ní pé gbogbo táwọn ń sọ fún àwọn èèyàn, àgbà yahoo Sunday Igboho ló ní káwọn máa sọ fún àwọn èèyàn. Kò sí wàhálà, ò lè dínà yẹn mọ́, because mo rí pé over allegation kan bàbá aládò bọ́ọ̀yì tó máa ń ṣe kọ́mẹ́dì yẹn, ìpè gbogbo tẹ́ ń sọ o láyé ẹ̀ kó má sọ̀rọ̀ mọ́ o, tó gbé Sunday Igboho ló ń ràn yín. Kò sí wàhálà, ẹni tó ń ràn yín yẹn máa padà jáde, ó máa sọ fún gbogbo ràn yín iṣẹ́ nígbà tí mídíà bá jọ gbóná mọ́ gbogbo yín. Tí mídíà bá gbóná mọ́ yín, ẹ̀dẹ̀ rí ṣe ní àsìkò yìí, ẹ̀wá rẹ̀ kó tó máa padà wá ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ba ìjọba jẹ́ lórí social media, tẹ́ ń bú ìjọba, tẹ́ ń ba ìjọba, tẹ́ ń corrupt ìjọba lórí social media, tẹ́ ń ba orúkọ Nàìjíríà jẹ́, ẹ máa kó tó máa padà ṣẹlẹ̀. Ẹni mi kọ́lẹ̀ ti máa gbọ́, ẹ máa ní kó tó máa padà ṣẹlẹ̀. Ṣó yé yín? Ẹ máa ní kó tó máa padà ṣẹlẹ̀. Torí pé a sọ fún yín ní kọ̀kọ̀, a sọ fún yín ní bàbá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ kí a gbé Yorùbá débẹ̀. Ṣẹ́yìn náà lè sìn, ẹ wá ń parọ́ Yorùbá, àwọn Haúsá ò ní gbélẹ̀, àwọn Haúsá ò ní gbélẹ̀, àwọn Fúlàní ò náde ń mo lè sọ fún yín pé mo ní Fúlàní bẹ́ta ọmọ Yíbò. Ẹ̀yin wá lọ kòlábò pẹ̀lú ọmọ Yíbò, ọmọ àlè eléyìí burúkú tó ń pè ní Kóìkì, eléyìí burúkú máa ń ṣàǹfààní ọmọ àlè international 419 yẹn. Jẹ́ pé àwọn PDP ni wọ́n ṣiṣẹ́ fún, tó ń parọ́ òṣì fẹ́yìn tẹwà lórí social media. Ṣẹ́ni Kóìkì yẹn náà ẹ̀wọ̀n nìyẹn máa kú sí, pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀wọ̀n ni Kóìkì máa kú sí. Kóìkì lọ kọ́ sílẹ̀, èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ, ẹ̀wọ̀n ló máa kú sí, torí pé ìjọba orílẹ̀-èdè UK gan ò fààyè gbà kí èèyàn máa bú ìjọba. Ìjọba gan ò fààyè gbà kí èèyàn máa bú ìjọba. Gbogbo tó ń sọ nípa nínú pé ọjọ́ tó ṣe fídíò pé ẹ máa bọ́ọ̀nù Nigeria Embassy, ó wà nílẹ̀. Gbogbo fídíò tó ń ṣe tó tó pé ẹ máa dàlúrú, gbogbo ẹ̀ ló wà nílẹ̀. Má wọrí, ṣùgbọ́n Kóìkì má wọrí, àti wọ àti local yahoo ẹ̀gbọ́n ẹ̀ bọ̀dá ẹ̀ tó ń wọ́n iṣẹ́, àsìkò ọ̀rọ̀ kù díẹ̀. So that wọ́n tẹ wá ń pa pé àwọn Haúsá ò ní gbélẹ̀, Buhari ò ní gbélẹ̀, ojú ilé ṣe báyìí. Ọ̀rọ̀ tí mo wá ń sọ lẹ́ẹ̀kan kó dé pé nẹ́tíwọ̀kì yẹn dàrú, mo ní to my surprise wọn ò tí ì búra fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Buhari ti ń respect lu Tinubu. Buhari ó ti ń respect Tinubu. Ẹ̀yin ò rí fídíò tó jáde ni níbi tí wọ́n ti ń interview Tinubu.
Buhari dẹ̀ dúró sẹ́yìn Tinubu báyìí fídíò jẹta ni o Buhari dẹ̀ dúró bọ́dẹ̀ káwọn gbéra báyìí débi wípé àwọn journalist tó fẹ́ béèrè lọ́wọ́ Tinubu wọ́n ń béèrè lọ́wọ́ Tinubu pé kí ló rí sí àwọn opponent party. Can you believe pé Buhari fún ara ẹ̀ ló sọ̀rọ̀ pé don't ask my president o gbọ́ jẹ́ kí o máa dúpẹ́ mi èlò system mi o kílọ̀ o gbọ́ jẹ́ kí n play ẹ̀ fún ẹ Buhari fún ara ẹ̀ ló sọ pé don't ask my president ẹ̀yin tẹ̀ sọ pé ọ̀hún ní gbélé nìyẹn o Buhari fún ara ẹ̀ ló sọ pé don't ask my president òun lélẹ́yìí o in Africa, it's a big deal now. òun lélẹ́yìí o ṣe ti rí You started receiving messages of goodwill. Mumbo. Very many of that already. Very many. Buhari ló wọṣọ blue yẹn o As far Tinubu yìí káwọ́ gbéra Europe, máa wò Buhari o the stock market reacted positively. Buhari ló wọṣọ blue yẹn o lè ní òrí dáadáa òun nìyẹn o There was Okay, Buhari ló wà bẹ́ẹ̀ yẹn o message of best wishes from Macron, the Buhari nìyẹn o president of France. So, bí igbó sẹ́yìn Tinubu what about your opponents? ṣó ń gbọ́ ṣó ń gbọ́ ṣó ń gbọ́ ṣó ń gbọ́ leave my lord come in ṣó ń gbọ́ tí Buhari sọ mọ́ pé leave my lord leave my lord leave my lord leave my president you are welcome Buhari ló ń sọ̀rọ̀ yẹn o ẹ ra màá alájà ẹ káwọn mà ẹ wọlé Buhari ló ń sọ̀rọ̀ yẹn o ìwọ tó ní pé wọn ò ní gbé ìjọba ilẹ̀ tó gbọ́ lẹ́ẹ̀kan sí tó gbọ́ kó lè mọ̀ pé Buhari èèyàn tó níbẹ̀rù Ọlọ́run ni I'm live video I'm on live video wàhálà yeah so that ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí tún gbọ́ lẹ́ẹ̀kan sí tún gbọ́. In Africa, it's a big deal now. It's a very big deal. You started receiving messages of goodwill. Very many of that already. Very many. In fact, as far as Europe, the stock market reacted positively when there was a message of best wishes from Macron, Leave it. president of France. So that's what about your opponents? Tumbo, leave my lord. You see, Buhari need leave my lord. Ó ti ń pe Tinubu ní my lord. Ẹ bá mi tẹ love like and share. Ẹ bá mi tẹ love like and share. Ẹ bá mi tẹ love like and share. Ṣé ti rí? Ẹ̀yin tẹ́ bọ̀ ní a sọ fún yín pé ìjọba Buhari ìjọba tó bẹ̀rù Ọlọ́run wọ́n lè tutù díẹ̀ wọ́n bẹ̀rù Ọlọ́run. Àbógbọ́ ni. Okay, living alone all the same thing but respect yẹn ṣì wà ń bẹ̀. Respect yẹn ó ti bẹ̀rẹ̀ nìyẹn so that gbogbo ẹmọ Yorùbá nation yẹ pé ẹ ń gbèrò kí Tinubu ṣubú wá fẹ́ go and sit down with our live program go and sit down on live program. Is that your phone cam? Yes, so that ẹ gbọ́ lọ́hún ju yín lọ ẹ gbọ́ lọ́hún ju yín lọ ṣé wàá rí gbogbo ẹ̀yin onítíátà tí ẹ̀yà aláìmoore tẹ̀ ń jáde pàápàá jùlọ ẹ̀yin tẹ́tí jẹ tẹ́tí mú nínú owó àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú APC kẹ́lí gbogbo yín irú yín ló máa ń jẹ́ kí orí súyàn sí irú yín ló máa ń jẹ́ kí orí súyàn ṣe ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ yín ò tí ì tò àsìkò ọ̀rọ̀ yín ti tò mú ṣe ó kù ṣẹ́jú díẹ̀ kù gbà díẹ̀ ṣe yẹ yín ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kọ́ ló ń kú túbọ̀ gbà mí lásìkò pé mo ti náà àwọn àlejò wá kí mi so that mi lè fi bẹ́ẹ̀ continue program yẹn mọ́ and then àwọn pastors ẹ bá tẹ love like and share ẹ̀yin pastor náà tẹ̀yìn ríran èké èmi ò kì í fẹ́ sọ̀rọ̀ against pastors
ṣùgbọ́n táwọn pásítọ̀ fi ń dà lóru ló pọ̀ jù níbi àwọn ìran èké jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ríran ríra wọn tọ́nà wọn ríran lẹ́lòmíì ṣẹlẹ̀ rí àsìkò ìjọba tó ń bọ̀ yìí ó ń súnmọ́ pé gbogbo ẹ̀yin pásítọ̀ wèrè oníran èké oníran orí burúkú ìmí ní Tinubu kọ́ ló máa wọlé, ìmí ní kò sí election, ìmí ní pé Àtíkù ní, ìmí ní pé kò ní sí dìbò, ìmí ní pé wèrè kan náà máa lọ di babaláwo lẹ́nu pásítọ̀ pé tí Tinubu bá fi lè wọlé òun máa lọ di pásítọ̀. Olórí burúkú àti lọ di pásítọ̀ báyìí o, ti lọ di pásítọ̀ o, Tinubu ti di president ọ̀rẹ́dì báyìí o. Ṣé wàá rí ohun tó máa padà ṣẹlẹ̀ sí ẹ máa wò ẹ rí i pé nígbà ayé bàbá wa tí ò gbádùn l'Abẹ́òkúta yẹn àwọn ni wọ́n káńsù gbogbo àwọn mírèkù èrè lórí social media táwọn pásítọ̀ yẹn máa ń ṣe àwọn gbogbo àwọn arìnjí tó máa ń ṣe tó máa ń ṣe mírèkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé bàbá wa Ọbásanjọ́ kọ́lọ́ba ṣàlékún àlàáfíà fún kọ́lọ́ba fún àlàáfíà kọ́lọ́ba wa dá ọpọlọ wọn padà sí nọ́mà ní sọ́lọ́ba wa dá padà sí factory fitted. Bàbá ló káńsù wèrè mírèkù lórí social media. Ó ń súnmọ́ sí pé ìjọba máa káńsù gbogbo ẹ̀yin pásítọ̀ wèrè oníran èké yẹn ó máa káńsù lórí mídíà. Ìwọ tó bá rí ìran orí burúkú kan kó lọ gbẹ́lẹ̀ kó lọ sọ sínú kòtò ó lóore fún ẹjú kó máa sọ lórí mídíà lọ. Torí pé kò sí ẹnìkan tó ríran gbogbo àwọn pásítọ̀ yẹn, kò sí ẹnìkan tó ríran, kò sí pásítọ̀ kan báyìí tó ríran. Ọ̀pọ̀lọpọ̀ wọn rí nǹkan kankan sàkámà jẹ́ ní àdìgbò yẹn pásítọ̀ tẹlọ kòlábò tẹlọ ṣe mítìn tẹlọ ń ṣípò fáwọn ọmọ ọjọ́ yín pé ẹni tó bá dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò ní rí ìjọba àwọn wọ̀ ẹ̀yin wèrè pásítọ̀ ṣẹ́yìn gan tí mọ̀ bí tẹ máa wọ̀ ẹ̀jẹ̀ gbọ́nà mẹ́hàn ṣẹ́yìn wèrè pásítọ̀ ẹni tí mọ̀ bí tẹ máa wọ̀ tẹ lọ sọ lórí mídíà ẹ lọ sọ fún gbogbo àwọn ọmọ ọjọ́ yín pé ẹ gbọ́dọ̀ dìbò fún Tinubu o, ẹ gbọ́dọ̀ dìbò fún muslim o, gbogbo ọmọ ọjọ́ tó bá dìbò kò ní kíjọba àwọn ẹ̀yìn pé gbogbo ẹ̀yin pásítọ̀ yẹn Ọlọ́run máa fi yín kó náà ni, Ọlọ́run máa fi yín kó náà ni, torí pé ẹ wà nínú àwọn tó ń dàlúrú, ẹ wà nínú àwọn tó ń bàlú jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà ókè ètò ọmọ ọjọ́ mélòó lẹ́ ràn lọ́wọ́ tòun ti bẹ́ẹ̀ náà ìdá 10 lẹ́fẹ́ wọn bẹ̀rẹ̀ wọn lóṣooṣù. Ọ̀pọ̀lọpọ̀ yín lè lo private jet, ọmọ ọjọ́ mi kẹ̀kẹ́ lé àfàkò ní slippers tó lè fi rìn. Gbogbo yín ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ tó yẹ yín ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ìjọba máa padà káńsù gbogbo yín. Ọlásùnkànmí you are welcome. Ìjọba máa padà káńsù gbogbo yín lórí mídíà pẹ̀lú gbọ́dọ̀ ìjọba máa káńsù gbogbo yín lórí mídíà torí pé ìran èké lẹ̀ ń rí ẹ̀yin tẹ́ ẹ̀ ríran rí ara yín. Wèrè kan náà pásítọ̀ kan náà lórí ríran nígbà kan pé ẹ̀yin Buhari kò lè lọ́dún mẹ́jọ tán, pásítọ̀ tó ní Buhari ò lè lọ́dún mẹ́jọ wèrè ti kú o. Wèrè tó ní so that ẹ wò network yẹn ò fi bẹ́ẹ̀ gbà mí láyè dáadáa. Ṣẹ́gun ẹ̀yin pásítọ̀ yẹn àbúwá bá lọ̀rọ̀ yín. Níparí kí n tó máa lọ tó network yẹn wọ̀ ọ́. Níparí kí n tó máa lọ ẹ bá mi tẹ love like and share, ẹ bá tẹ love like and share, love like and share dákun, ẹ bá tẹ love like and share, love like and share so that níparí kí n tó máa lọ mo fẹ́ fi àsìkò yìí pé bàbá wa Nájímù Yàsín àti bàbá yín gbogbo ẹ̀yin tí ẹ ti wà nínú ẹgbẹ́ NURTW ìtọ́já sí pé òpònú bàbá òṣì bàbá àgbàyà tó wà ní Àbújá yẹn tí wọ́n pè ní Bàrúwá yẹn àwọn aburú tó ṣe lásìkò election tó kọjá lọ yìí mo fẹ́ fi àsìkò yìí pé yín ṣàkíyèsí ẹ̀ ṣùgbọ́n mi ò ní dàpọ̀ pẹ̀lú fídíò yìí máa ṣe fídíò yẹn lọ́tọ̀ ni máa wá gbé aburú yẹn wá máa kí gbogbo ayé rí gbogbo aburú tí òpònú bàbá àgbàyà bàbá òṣì tí wọ́n pè ní Bàrúwá tó wà ní Àbújá yẹn aburú tó ṣe fún gbogbo àwọn APC tó ṣe fún àwọn APC ní ìdìbò tó lọ yìí máa gbé wá gbogbo ayé lọ mẹ́mọ́ kí èmi confam lè máa mú wá ṣùgbọ́n mi ní dàpọ̀ mọ́ fídíò yìí màá ṣe tí ò ní ju bí ìṣẹ́jú 5 sí ìṣẹ́jú 10 lọ kó lè dùn wò kí gbogbo ayé lè rí aburú tí bàbá wèrè Bàrúwá yẹn ṣe ẹ sọ fún bàbá wèrè Bàrúwá yẹn pé kó máa múra sílẹ̀ o kó máa múra sílẹ̀
ó máa gba wòtòwòtò ẹ̀ ṣùgbọ́n mi ní ìdàpọ̀ wọn fídíò yìí so that gbogbo àwa tá a dúró ti bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu all over the world, gbogbo àwa Tinubu warrior lórí social media látòrí legacy Ìyá Kèsẹ́ẹ̀tì ọmọ Bàtálá. There was a Igbo man kan náà máa ń sọ̀rọ̀ báyìí boy yẹn tó bá wọn tí orúkọ ẹ̀ bá mi type ẹ̀ boy yẹn really try gan, wọ́n really try kọ́ ló bá mi sọ wọ́n lẹ́sàn dáadáa. And gbogbo àwa tá a sọ̀rọ̀ tó make sense nípa bàbá wa Aṣíwájú, pàápàá jùlọ bàbá wa Waziri gbogbo ilẹ̀ Ọ̀yọ́, bàbá wa àgbà Akéwùgbà Gold, bàbá dáadáa, bàbá lálùbáríkà. Tó bá kí bẹ́ẹ̀ bí bàbá yẹn ṣe ń ṣe ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń ṣe ni kò bá ti dáa, ṣùgbọ́n a mọ̀ pé ọba tó ní ẹ̀san yóò bá wa sọ bàbá wa àgbà Akéwùgbà Gold lẹ́san dáadáa lórí àdúró tí wọ́n ṣe fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan náà. Bàbá wa Lágége Sheikh Habibullah Adam Al-Alori pẹ̀lú bó ṣe rẹ bàbá tó, bàbá tún jáde, bàbá tún lọ dìbò, kọlọ́ba wa sọ gbogbo ilé ẹ̀san dáadáa. Ọ̀gá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run ti sọ wọ́n di president báyìí. Ó lè dàbà lójú pé ìgbà wọn máa tù wá lára pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ lọ kọ orúkọ mi sábẹ́ pé mo sọ wípé ìgbà Tinubu máa tù wá lára, gbogbo nǹkan máa bọ́ sí rọrùn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan máa bọ́ sí rọrùn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà àwa kí ọ̀gá wa Gbádéwọ̀lú wọn Alhaji Musiliudeen Ayinde Akínsànyà MC Olúọmọ tọ́ MC Olúọmọ báyé bá ń jáyé báyé o. Alhaji wa Adétòrò Isiaq, you are welcome. Báyé bá ń jáyé o, bá ń jáyé o, báyé o bá sì tù jáyé mọ́ MC. Báyé bá ń jáyé o, bá ń jáyé o, báyé o bá sì tù jáyé mọ́. Ọmọ Akínsànyà ò ní mo ṣì nira ò ní jẹ́ tìyẹ láéláé. Wàláì súnmọ́ bí láì ìwọ̀nba ìbò tí wọ́n rí lẹ́kọ̀ọ́, ìwọ̀nba ìbò tí wọ́n rí lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ MC Olúọmọ ni. Tó bá kí bí MC Olúọmọ ṣe ń ṣiṣẹ́ tó yẹ ń ṣe wàhálà, lọ́pọ̀lọpọ̀ àwọn honourables, àwọn ministers, àwọn house of assembly tó wà lẹ́kọ̀ọ́ ṣe ṣiṣẹ́ ni wàláì kò ní sí àwọn other party tó máa rí bò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn honourable yẹn, in fact ọ̀rọ̀ tí ẹ ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn honourable yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn honourable yẹn tẹ́ rí yẹn tó yẹ pé àwọn honourable APC ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò dá ládùúgbò wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn honourable yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò dá ládùúgbò wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn honourable yẹn láti pé ọjọ́ tí wọ́n ti lè dìbò tán ti wọlé báyìí náà ti gbádùn wọn ládùúgbò wọn mọ́. Ẹ wo bẹ́ẹ̀ MC Olúọmọ ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn. MC Olúọmọ máa fi rẹ̀ lẹ̀ báyìí, ilé ìyá wa tọ̀wọ̀n á wá, wọn á kó bùkátà wá. Wàláì lójúmọ́ MC Olúọmọ ń dá èèyàn lóhùn ó kéré jù èèyàn 300, ó kéré jù èèyàn 300 MC Olúọmọ. Ó dẹ̀ kéré ní ẹni tó máa wá tó máa sunkún dẹ́dọ̀ MC Olúọmọ tí ò ní rẹ́rìn jáde, ó kéré. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àyẹn honourable yẹn mélòó nínú yín ló ń ṣe bẹ́ẹ̀? Mélòó nínú yín ṣe bẹ́ẹ̀? Mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́dọ̀ MC Olúọmọ, ọ̀rọ̀ yín dẹ̀ dẹ́rù bà mí. Mo ní àǹfààní àti wà ní state house wọn níjẹta. MC Olúọmọ wá ń sọ fún àwọn mẹ́mbà yín mẹ́mbà Eyin park and garage wípé owó sálárì tí mò ń san fún yín ṣó wà nínú constitution kí máa san sálárì fún yín. MC Olúọmọ ń béèrè lọ́wọ́ wọn Alhaji Isiaq Adétòrò Adéníyì, inú mi dúpẹ́ iná wà bẹ́ẹ̀. MC Olúọmọ ń béèrè lọ́wọ́ àwọn mẹ́mbà wọn pé ṣó wà nínú constitution kí máa san sálárì fún yín. MC Olúọmọ dẹ̀ ń san sálárì wàláì súnmọ́ bìlà etí mo fi gbọ́ pé every month salary tẹ́ MC Olúọmọ ń san fún àwọn drivers, àwọn staff
tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú MC Olúọmọ is 96 million. 90 salary nìkan nìyẹn kò mọ àwọn dáṣewé mi o. 96 million lẹ́mísí Olúọmọ ń san ní salary tí ò dẹ̀ sí nínú constitution bí kò máa fún àwọn èèyàn ní salary. Inú mi dùn pé Alhaji Isiaq Adétòrò Adéníyì inú mẹ́mbà park and garage ni tí n bá parọ́ kí wọ́n máa já mi tí ó wà nínú constitution pé kí MC Olúọmọ máa san salary fún yín fáwọn driver àtàwọn staff. MC Olúọmọ tún sọ wípé salary tí mò ń fún yín yìí tí n bá kó sápò àtàwọn bá kó sápò ara wọn ta ló fẹ́ bí àwọn ṣe bóun ni gbogbo àwọn àgbẹ̀dẹ yẹn jẹ tí wọ́n jẹ gbé òun ni gbogbo àwọn ọlọ́run wà tí wọ́n jẹ gbé tẹ́pẹ́ olórin àwọn ọmọ aláṣẹ́wó náà náwó yẹn fún. But MC Olúọmọ òun fowó tiẹ̀ ó fi ń ràn àwọn èèyàn lọ́wọ́ bó jẹ́ pé àárínú àwọn onítíátà àwọn alájẹsẹ́ tí wọ́n mọ yìí tí wọ́n mú oore tẹ́gbẹ́ nígbà tí wọ́n ń jẹ oore yẹn wọn ò rántí mọ́ ó wá dé àsìkò tí wọ́n san oore yẹn padà wọ́n ṣe wà mọ́ pé ṣọ́ọ̀ràn yàn ní kí àwọn support candidate Ìyábọ̀ Òjó ò ní jèrè pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn torí pé alájẹsẹ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí alájẹsẹ́ fúnra ara ọlọ́run ló sọ pé gbogbo ẹni tó bá yẹ alájẹsẹ́ ẹ fìyà jẹ ẹ tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì. Ọlọ́run ní ń ṣàkárí tún tí n bá ṣoore fún yín láàsìdánọ́kùn tẹ bá mọ iye oore yẹn gbà lékún oore wàlá ń kàfárí tún tí n bá ṣoore fún yín tẹ bá ní pé kí ni mo ṣe fún yín Ọlọ́run ní iná sábílá ṣẹ̀dídù Ọlọ́run ní ẹ fìyà jẹ wọ́n ìyà tó lé ẹ fi jẹrú wọn. Àti lady tó ń pè ní Kẹ́mi Afọlábí kò jẹ́ kó jẹ́rú ẹ̀ ṣe bí wọ́n lo wà lórí fídíò kọ̀ láìpẹ́ pẹ̀lú bọ̀dá Ọláyà tó ń dúpẹ́ oore tí MC Olúọmọ ṣe fún ẹ kidney problem tó ní MC Olúọmọ ló kówó lẹ̀ MC Olúọmọ ò bá kówó lẹ̀ tọ́lọ́run bá lò ní sábàbí o lè má sí láyé mọ́ gbogbo orú yín bẹ́ẹ̀ àbọ̀ wá bá lọ̀rọ̀ yín àbọ̀ wá bá ní ọ̀rọ̀ yín. Mo sì pàdé Kẹ́mi yẹn nínú flight nígbà tí mo ń bọ̀ láti Amẹ́ríkà kan láìpẹ́ yìí tí mo pàdé nínú flight tí mo tún wò pé nítorí pé ó jẹ́ ní tó ti sọ̀rọ̀ MC Olúọmọ dáadáa mo tún padà fún ní àyè pé kó wá queue èmi tí mo lọ first class ìwọ tó ń lọ sẹ́ni economy mo tún fún láyè pé kó wọlé pẹ̀lú àwọn first class. Ẹ wo ọjọ́ ọ̀rọ̀ tí ń bọ̀ ṣùgbọ́n ọdún mọ̀kàn fẹ́ lò níbẹ̀ pé owó tí MC Olúọmọ ń ná yẹn tó bá ké bẹ́ẹ̀ náà làwọn honorable yẹn ṣe ń ná ní kò jẹ́ kí APC kò jẹ́ kí wọ́n ní problem tó tún yẹn lẹ́kọ̀ọ́. Ìwọ̀nba pé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi Èkó lẹ̀ fún yín wọ́n lọ ṣiṣẹ́ ní federal ẹ wo bẹ́ẹ̀ ṣe jẹ́ kéèkó jòrò gbẹ̀yìn ọ̀nàrẹ́bù yẹn àwọn ti fọ́ orí yín mélòó náà àwọn ọ̀nàrẹ́bù àwa gan tá à ń pariwo yìí mélòó nú yín ló ṣe bí pòun rí wa orí yín ti dàrú ẹ̀yìn ọ̀nàrẹ́bù yẹn wọ́n pẹ́ kẹ́ tó lù sí gbogbo constitution kẹ́ tó lù sí gbogbo unity yín ẹ̀yìn aláìní làkàyè ẹ̀yìn ọ̀nàrẹ́bù òṣì ẹ̀yìn ọ̀nàrẹ́bù ranù ẹ̀yìn pé láyìn ọ̀nàrẹ́bù APC ẹ̀ lè náwó náà sáwọn aráàlú gbogbo àwọn boys wà ládùúgbò mélòó dá sínú àwọn boys yẹn àwa gan tá à ń pariwo gbogbo APC mélòó ló ṣe pé òun rí wa nu yín àbọ̀ wa bá lọ̀rọ̀ yín tọ́lọ́run bá máa mú yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀sí lùsì náà ṣùgbọ́n tó jà wá lógún òun lè Sanwó-Olú ọlọ́dẹ̀dì bá wa ṣe ti bàbá wa Síwájú tí Sanwó-Olú ló jẹ wá lógún sọ gbogbo ẹ̀yàn pọ̀lọpọ̀ ọ̀nàdẹ́bù tí ẹ̀ wúlò yẹn wàhálà tí ní yẹn ọ̀nàdẹ́bù ṣe polling youth MC Olúọmọ ó dìlé fáì polling booth àwa yìí náà àwa ti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ tiwa lọ́hùn àwa mú ní gbogbo ẹ̀ ní adẹ̀ handover fún APC so that ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kágàn afẹ́fẹ́ ló ń fẹ́ lọ ẹ bá mi sọ fún bàbá Bàrúwá ẹni kó wash out bàbá Bàrúwá ẹni kó wash out ọ̀rọ̀ ń bọ̀ lórí wọn padà ọ̀rọ̀ ń bọ̀ lórí bàbá Bàrúwá padà kò ń ṣe léèní ẹ wo ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ lẹ́ẹ̀kan sí ẹ dákun gbàtà wà lẹ́kọ̀ọ́ àwa Lagosian abẹ̀yìn torí tọ́ lọ́hùn ìbò tó ń bọ̀ ní on the 11th of March ẹ jáde ẹ lọ dìbò fún Babájídé Sanwó-Olú according to record INEC
ọ̀pọ̀lọpọ̀ ìbò tá a dì lọ́ndì 25 yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò jáde lọ dìbò. Voters card tí ó jáde lọ́dọ̀ INEC is 6 million, but to my surprise àwọn èèyàn tó dìbò lẹ́kọ̀ọ́ ju 1.something million lọ. Ibo làwọn 4.something million tó kù wá, kódà including ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní park and garage, ọ̀pọ̀lọpọ̀ wọn wò lọ dìbò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ park and garage tẹ́ pé wọ́n ń jẹun lábẹ́ MC Olúọmọ, wọ́n ń gba sálárì. Ẹ wo, ẹ jẹ́ kí suspend tó kù, ẹ má worry, Ọlọ́run máa bá a mú àsìkò mi wá. Network ibi tí wọ́n yóò wá òkè rárá, ó ń fún mi problem gan. Ẹ má worry, Ọlọ́run aṣọ wa. Baruwa, wash out. Wash out, Baruwa. Jelili Lawal, you are welcome. Ẹ wo, see you later. Bye. Ó dàbọ̀.